àpákádì fún bí. èmi ò ní tẹ́ bá nìkan ní Islam wà ní. bẹ́ẹ̀ bá bàbá síbẹ̀ lèmi ń sọ ẹnu sáàtì tẹ́ bá fẹ́ lò. àpákádì fún bí sọ pé mi àpákádì tí mi àpákádì fún létí o tó bá ní kí pé àpákádì fún òní láìkì mi o mi àpákádì fún bí o tí ẹni kò ṣe o. bàbá èmi ò ní ẹ mọ́ sí ìkọ́tẹ̀ ṣé ìyàwó akádìfù ni wọ́n ni. ìyàwó akádì fún yẹn náà. Ok, abájọ wọn náà nísìnyí wọ́n á sọ fún yín pé ẹ lè lo nǹkan tẹ́ bá fẹ́ lò bọ̀ kẹ́ máa lójú èèyàn tó exist pẹ̀lú nǹkan kò ní da Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́. ẹjọ́ bíi báwo àkànbí ẹgbẹ́ bàbá kan tẹ́ gbé sí tẹ́lẹ̀ ní ẹgbẹ́ fọ́tò ẹ̀ sí kò yé mi nǹkan tẹ́ ń sọ ẹjọ́ báwo. àwọn irú obìnrin tó wọlé tó ń bú wa ń bì yà sọ̀rọ̀ sí èkó. Ok, sóbìnrin yẹn ó wá bú wa nínú láti gbé fọ́tò ẹ̀ sí. ẹ̀kọ́ lè bí sọ mo ní irú píkṣọ̀ ọkùnrin tó máa ń tẹ̀ fi mọ́ pé apá àlá kan tẹ́ kó wọn sí kiri ẹ wà kẹ́fù àwọn wípù yẹn. ẹ bá wa ṣe fọ́tò èkó tóbi fọ́tò ṣé lè lẹ́ sọ. ó ilé ìkọ́ ni mò ń sọ èmi ò ń sọ ilé. ilé ìtìjọ Boko Haram tẹ́lẹ̀ ṣé ẹ rí ilé ìkọ́ ni mò ń sọ. ilé ìtìjọ Boko Haram tẹ́lẹ̀. ìyá ìṣẹ̀lẹ̀ wọn ọmọ yín bọ́ ṣe ń sọ òyìnbó àwọn ọmọ yín gan ò lè sọ lárúbáwá ẹ wo òyìnbó bóyá ìdùn lẹ́nu àwọn ọmọ yín. tẹ́lẹ̀ ilẹ̀ ń sọ ìyá wa. ẹlẹ́nu papò. alágbàkó mà lélẹ̀. ilé tó sórí bí orí olóńgbò yìí. ilé tí òróró ra chéènì. bẹ́ẹ̀ ni borí yẹn jórí olóńgbò ni. kò ní rún ọgbọ̀n kan. èèyàn dáadáa sí lábìjà. ìkọ́ni ṣẹlẹ̀ ṣẹ́ bàbá àbàṣẹ́ pé ìyá ọmọ wa gbà wà nímọ̀ràn tó dáa ni àmọ́ ẹni jẹ́jẹ́ la dúró ẹni ló wá bu wa so wọ́n dẹ̀ gbà wọ́n ẹ̀ síta kò lè kó tó bá pè wá lẹ́jọ́ àjọ máa lọ rojọ́ ń bẹ̀ so kò sí. àríkọ́dù ẹ̀jẹ̀ ọ̀la ṣètò ló wá àpè síbi ló wá bí ló ń ṣe pé. sẹ́ni tí òróró jẹun mọ́ rówó pè wọ́n lẹ́jọ́ ni. ṣe rí píkṣọ àwọn arábù méjì tó gbé kiri sátútẹ̀ gbé kiri yẹn ibi. ok ìyẹn lọ́sọ̀ àkànbí ẹgbẹ́ àlá sí àlá. èmi ò lè bá yín sọ yín lẹ́mọ̀. ms ló gbé yẹn àlá sí àlá lọ fẹ́ rí àlá ni. àlá yìí dì. Uma aláàníyàn fílẹ̀ tó fi wálé jẹ́ ó ti mọ̀ wá wá ń bì. no èmi sọ pé statue yẹn bẹ́ẹ̀ lò ẹ̀bùrà sí ẹ bá tún gbé àwọn èèyàn jẹ́ mọ̀ pé picture tẹ gbé sí yẹn gọ́gọ́gọ́gọ́ kó ló wà lọ́wọ́ wọn ní ìrírí fọ́tò information yẹn kò dáa ṣé gbogbo àwọn tẹ gbé síbi ìdásí. Umar àwọn ọlọ́gbẹ́ kan wọ́n síbẹ̀ jẹ́ ká gbé jáde bá jẹ́rìí nìyẹn. ànírọ́ ni sẹ́ àwọn tó ń ṣe debate Christian debate ló ń ṣe kiri yẹn gbogbo ẹ̀ gbogbo mo wà gbogbo gúrùpù yẹn àwọn lọ gbé fọ́tò yẹn sórí ìdí fẹ́ yé kẹ́yìn náà. ìyàwó umu aláàní ẹ wà àlè yìí aláàní bá ṣe rí nìyẹn àwọn sábà ló máa pẹ̀lẹ́jọ́ àbọ̀ online ló máa pẹ̀lẹ́jọ́ àwa kọ́ la gbé sí náà tó bá yẹ. ẹ pé yín ti gbé sí program yín lèmi wá sọ. wọ́n dà ládàáni ni ìyàwó aláàbí dání. bọ́dà community àti wégu rẹ̀ báyìí. lẹ́yìn rí fọ́tò Muhammadu yìí ni báwo lẹ ṣe dá òsàlámù báwo lẹ ṣe dààmú lẹ́yìn rí fọ́tò Muhammadu ẹ rí fọ́tò Muhammadu tẹ ẹ rí fọ́tò ẹ rí. sọ̀rọ̀ ni olórí burúkú èmi ló ń bá sọ̀rọ̀ orí ẹ̀ Muhammadu kọ́ yìí. Muhammadu gbọ́mọ dání yìí náà. tí Muhammadu kọ́ ló ń fọ́ yàrá ìyá yẹn. Muhammadu ló gbá ìṣàdání wọn àmọ́ pa ní fọ́tò ẹ̀ òun rèé òun ló gbá ìṣàdání. wàláì Muhammad nígẹ̀ ju ọkọ rẹ̀ lọ sórí pé nígẹ̀. ṣé àwọn pé ọdún mẹ́fà ló náà wọlé ọkọ wọ́n yẹ bẹ̀rẹ̀ nìyẹn àáfàá ló dìsúwájì yẹn àáfàá lè kí ó dìsúwájì yẹn ó ti mọ lára bàjẹ́. nípa Saudi kò sí ohun tẹ́ ń wá kíta wò ní gbé jáde fún yín Muhammadu ò ní píjọ bá wò tí Muhammadu ọba ní píjọ kan wálé ayé ni àbórí yín burú fọ́tò Muhammadu ni kódà tẹ mọ ohun tẹ́ ń ṣe táwọn akéwù gba góòdì ń parọ́ fún gbogbo yín. ẹsẹ̀ ìyẹn bá ilé nì. ẹni jáwó mú bọ́lẹ̀ ni. ó sì yẹ kó wá farabalẹ̀ o òun ni ò lè lọ yìí o kó wá farabalẹ̀ kó farabalẹ̀. ń gbọ́dọ̀ èèyàn bọ́ sọ́wọ́ ilé ìkórè ọ̀rọ̀ náà bọ́ ọgbọ́n wo ló fẹ́ dá sí. ìbéèrè mi ẹ̀ máa bọ́ sí. afẹ́ àwọn wíìgì yóò afẹ́ mi ìmoore hàn. kódà ìyá àdùkẹ́ ti padà dé o. ṣé tí mo kàn ń rẹ́rìn gbogbo fúgàmù yìí kàn ń pa mí lẹ́rìn. ẹgbẹ́ dúró jayé ní ká gbé òun wọlé. Ọlọ́run.
ìyá wa Àdùkẹ́ tẹ́ bá lọ ka àwọn Kùránì yẹn fúnra ẹnìkan ní Yorùbá gbogbo ẹ̀ máa yé. olórí ibú làlá yẹn o olórí ibú gba làlá ọmọ àlè lànàbì wà pa. ń tẹ̀lé sí wàhálà ẹgbẹ́ dúró jayé wọlé. ànábì. Àdùkẹ́ alálejò kan bad boy ẹ̀kalẹ̀. Àdùkẹ́ gold. ẹ̀yin náà wò pé sáyẹ́pẹ̀ live ẹ wà ní Canada ẹ wá ń ṣerú Saudi. ṣé Muslim nìyí ni. ibẹ̀ yìí náà máa ń gbogbo àwọn ọmọ wa táwọn Saudi ẹ̀rí Libya ẹ̀rí Saudi kò sí ẹni tó lọ Saudi rí ìmúra nílẹ̀ Saudi ó di kéwú ẹ mọ ìmúra nílẹ̀ wọ́n dìbò tí táwọn ló ti kéwú 15 years ló lò. ọ̀rọ̀ ń kọ́ yín lẹ́nu ẹ̀ ń sẹ́nu wàtà gbogbo ẹ̀ ń sẹ́nu. bàbá ẹ̀ ló bá wí bàbá ẹ̀ ló sọ lọ́dún ìfilé pákó. bàbá ẹ̀ ló bá sọ olùsí ọmọ ìyọmọ jẹ́yàbá díà. gbogbo ìsìlámù tẹ́ ti gbé nínú. ìwọ́n tó ń sulé pákó. bàbá ẹ̀ mi mò ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá tí wọ́n sọ̀rọ̀ kò bàbá ẹ̀ ló ń sọ̀rọ̀. bàbá ẹ̀yin lẹ́ ń gbé bọ̀bọ̀ gẹ̀ yìí wọlé. èmi kọ́ o. ó di sáà láti wá ní ọmọ ẹni tó sunlé pákó. wọ́n ti já bọ́lẹ̀ Ṣùáìbù ti padà wá. gbogbo ilé ó dàbẹ̀ gbogbo ilé ẹjọ́ bá bínú ó dàbẹ̀ nẹ́tíwọ́ọ̀kì Ṣùáìbù dá wọ́n ti padà dé. àbí wèrè ni omi. so Mr. Ṣùáìbù ṣé ẹ ti mú ẹ̀rí yẹn dé ni ṣé ti dé pẹ̀lẹ́ ẹ̀rí tẹ́lẹ̀ lọ mú wa. ẹ sọ̀rọ̀ nípa. ṣé ti dé pẹ̀lẹ́ ẹ̀rí tẹ́lẹ̀ fẹ́ lọ mú wa Mr. Ṣùáìbù. ọwọ́ ẹ̀mí ẹ̀rí kọ́ sábìsì yẹn ò dáa. AZ Nissan ẹni sùúrù ẹ̀yin Suwaibu àbí AZ Nissan ń wọkọ̀ ni. ó dàbẹ́ o. a lè fún bàbá. yé kò rè é. a lè gbé fún Ṣùáìbù àfa Ṣùáìbù. owó lè táyé ẹ̀ṣẹ̀ mọ́ bóyá wà yẹn. a lè gbé fáfá Ṣùáìbù. Ṣùáìbù lè fẹ́ àbíkọ́ bá ṣọlá fẹ́. àfa Ṣùáìbù ṣe ti mú ẹ̀rí dé ni. ó di dókò tí a máa gbọ́. ẹ fún bàbá tí lọ síbi Kaaba ṣe ti mú ẹ̀rí dé ẹ̀yin lẹ sọ pé ókè tí Kaaba lẹ fẹ́ sọ yẹ tẹ̀síwájú ẹ ṣe. náà ẹ sọ pé nípa lẹ́ẹ̀kan pé nípa pé. bẹ́ẹ̀ ni òkúta Kaaba lẹ́yìn Muslim ń sìn bẹ́ẹ̀ ni ẹ̀ ń bọ́ bẹ́ẹ̀ ni. náà kò sí wàhálà ẹ bá mi ṣí ẹ ṣí Ṣùáìbù Buhari náà la máa lò. so volume 2 lè máa lò volume 2 ṣe ń gbọ́. ṣé MS wà ń bẹ MS máa bá yín ṣe. MS wà ń bẹ wọn bá yín ṣe. òkúta tẹ̀ ń bọ nìyí. MS ó yẹ bá wọn ṣe. wọ́n yìí lọ ń wòwe lọ́wọ́ àwọn abọ̀kúta. òkúta tẹ̀ ń bọ tí sọyí Buhari gan ò bá wáyé ìròbí Islam gò pé. yes na àwọn ló ràn wọ́n lọ́wọ́ náà. sísú yàrá abára bá kílẹ̀ ń sọ. ilé àwọn abá ló ń bẹ sọ̀rọ̀. à ń dá yín lóhùn nítorí ẹ̀ka ṣí. Ṣùáìbù Buhari ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín. kò sí wọ́n ń wá kiri nípa Saudi ta níbí. chapter 56 ṣe ń gbọ́ mi. MS wọ́n bá yín ní ẹ̀jẹ̀ pa Mike. ṣe ń gbọ́. kò sí ìyá Àdùkẹ́ kò sí ohun tẹ́ ń wá kiri nípa Saudi ta níbí jáde níbí. a wà pẹ̀lú yín. bí Muhammadu ti fa fẹ́ ìyá ọjà gbèsè kú ni ó kákùrún gbogbo ọmọ tí Muhammadu ti volume 2 ní Bukhari sorry Bukhari chapter volume 2 verse 56 number this yẹn òun náà ní 675. ẹ ti dáwọn òwe gidi. sẹ́tìrì 675. ìwé náà kó jẹ́ ìyàtọ̀ bẹ́ẹ̀ sí. fún ìwé la fẹ́ lò fún ẹ báyìí a lo mídíà mọ́. volume 2 chapter kínní. oúnjẹ tí mo rán jẹ kó sí. chapter kínní chapter 56. òfin láìpẹ́ ẹ̀ mọ̀ wọ́n kọ́kọ́ pé àwọn àwọn òmù àbáwọn mú kékeré. ohun rẹ ẹwọ fún owó à ń lẹ̀ bí ọ̀pọ̀ ms ẹ̀yin náà ẹ máa ṣe strong kí ẹ máa kó sí ẹ máa fi tó lórí àwọn èrè tí ò ní sẹ́. àbó ti ṣàlá. owó bá ti dé a máa rí wábì kan tó sí. aláà ti pàṣán. aláàpàṣán ayé o. àbọ̀wọ̀ gbogbo lé o. gbogbo àtọ o. nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ ò dáa ẹ̀ káàbọ̀. mákò bó ṣì báwo ni o. ẹ wo bàbá grandpa ẹ wò ẹ kálẹ̀ gbogbo lé o wọn ní kí sáré wá kí gbogbo yín ní jàre àwọn ẹrú wọn máa ké kù ní.
àtàwọn àtàgùntàn wọn máa kéku ni ṣe rí n tó ń jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ti kọ́kọ́ wá sí orí ìtàn tí wá sókè yìí kan máa torí pé wọ́n ti kọ́kọ́ wọlé tẹ́lẹ̀ kí ni port yẹn ti open so àwọn moderator ló máa ní láti máa wọ on top of their game láti máa já wọn so the fact pé wọ́n kọ́kọ́ wọlé tẹ́lẹ̀ wọ́n máa automatically wọ́n máa wọlé padà. ms ẹ ti kó àgùntàn mọ́ moderator. so wọ́n máa ní kí bàbá ms máa ní láti ṣe change kí ni settings kan ni látọ̀dọ̀ àwọn moderator yẹn bíbẹ̀ kọ̀ wọ́n ẹ pé wọ́n máa wọlé easily ni ẹ ní láti gbé wọn gòkè mọ́ òun ló jẹ́ káwọn ìyá wa ní Canada àwọn ẹrú àlá ní Canada òun ló jẹ́ kán wọlé easily padà. ẹ má bù mí o kéèyàn kó oríkì hánu ẹ dẹ̀ ń pariwo pé ẹ máa ṣe ẹrú. kò bú yín. mo ní àwọn àbí ṣé nǹkan tẹ porúkọ yín ní nǹkan tẹ pera yín nìyẹn náà ẹ pera yín lẹ́rú ẹ dá yín náà ní ẹrú ẹgbẹ́ orúkọ ńlá dání. sọmọ pé ńgbà tí mo dé ibà mi ìgbẹ́ ní ìjọba ẹni náà. ẹgbẹ́ orúkọ ńlá dání. ìmọ̀mọ́ kòkó ṣe ẹ má bínú ẹni sùn ìyá àdùkẹ́ ẹ má bínú kò ń ṣe pé wọn ò bú yín nínú Islam gbogbo àwọn Muslim wọn máa ní ẹrú àlá lọ́hùn ẹ má bínú wọn ò bú yín ẹ má take it personal ẹjọ́. and again sẹ́rí gẹ́gẹ́ bí ẹni sùn. ẹ òkè ìyáwó ẹjọ́ ẹ má dárúkọ sista sẹ́rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe rí Alájà Àdùkẹ́ wọ́n sì máa padà ẹ̀mí wọ́n sì máa padà rọ̀ so wọn yìí ṣẹlẹ̀ mi líle ẹ̀mí wọ́n sì máa padà rọ̀ ẹ má wọlé. Islam yẹn ló kàn sí dí wọn lójú kan náà bọ́ bó bá yá ojú wọn yẹn sì máa padà là ojú wọn máa padà là. ojú tó pa owó kí ló wáyé tó ń borí. èmi ò ń borí. ẹn tó borí orí ọ̀kan bọ́ tó ní ọpọlọ rẹ̀. èmi ò ń borí. ẹ máa borí òyà àdùkẹ́. ẹ rí i pé wọ́n sì máa padà wálé. èmi ò ní lè padà ọ̀pọ̀ mi ò ń borí. ẹdun ọlọ máa wà ṣe pé tọ́jú tí o bá borí. ẹ̀ẹ́dẹ̀jì kan náà ni wèrè tó wà. ẹ jẹ́ ká là ṣe pé ibi tẹ́ pé bá máa dé kó débẹ̀ ẹ ṣáà jẹ́ kémi ṣáà ti lówó kẹ́mi dẹ̀ ti gùn ó ti tán kí dẹ̀ ti ráyè jẹ́ alhamdulillah. irọ́ ẹ̀mí mọ́mọ́dún ogun o. ṣé ẹ ṣì ní ìyá ṣáà ti ní bàbá. wọ́n dúró ni. ẹ wo ẹ jẹ́ èmi padà sísàlẹ̀ mo ní kí wọ́n kí gbogbo ilé ní bàbá ms bàbá àkọ́bí ọlọ́pàá olówó èkó bàbá ọbaṣọ́lá ìyálájẹ mo ní kí wọ́n kí gbogbo yálàtàjì ẹ̀rù jẹ́ takuntakun àwọn ẹrú máa kékù ní wọ́n máa kékù ní ojú wọn jẹ́ wọ́n máa kékù ní. ìkọ́tà ń sọ fún mi. ẹ̀sìn onídùn èmi bẹ́ẹ̀ pé ìyá tó zóyìí mọ̀ mí ni wọ́n mọ̀ pé. sẹ́rí ìyá Àdùkẹ́ nǹkan tá à ń sọ náà nìyẹn ayé iná lẹ̀sán wà gbogbo ìwà burúkú tí Muhammadu wù. báyìí pé ìyá tó ẹ̀sẹ̀ sọ̀rọ̀ tán ìtọ́jú ìyá Àdùkẹ́ báyìí pé wọ́n mọ̀ mí ni wọ́n mọ̀ pé èmi ò ń jà fẹ́ sí ẹ̀sìn ń ká mi lára wa láì mo ń gbádùn ẹ̀ mo tún ṣe wá sókè wọ́n lára yín ẹ̀fọ́ mọ́ ìyá Àdùkẹ́ mo gbádùn ẹ̀ mo tún ṣe wá sókè báyìí pé ìyá tó zó yẹn mọ̀ mí dáadáa ni kò ní wá sókè wá máa fẹnu burúkú ẹnu wúwú yẹn sọ̀rọ̀ sí i. ẹ má bínú. má bù wọn ẹjọ́ náà a ní kó má bọ èyí náà ẹ má bù wọn ẹjọ́. ìyá wa náà lọ sí Ọlọ́run jẹ́ pẹ́ fún wa nítorí tẹ̀mí kankan nu yín nǹkan tá a ti kó yé yín ni pé àwọn bàbá wa ní ilé ayé yìí lẹ̀sìn wà gbogbo wà burúkú tí Muhammadu ayé iná ló di gbẹ̀sẹ̀ rẹ̀ kó tó kù tẹ́wọ̀n kí má jèrè lọ pa Muhammadu. ẹ gbọ́ ìyá Àdùkẹ́ ṣe mọ abẹ́ mọ. èmi ò mọ. a máa jẹ́ kẹ́ mọ̀ ń bíbá afs jẹ́ ẹgbẹ́ jáde ẹ jẹ́ kọ́ rí. tí mùsùlùmí ni yín sá. mùsùlùmí ni mí sà. ọ̀dọ̀ ẹ̀ka rí amúdù ká tẹ̀ gbọ́ ẹ má bínú kó sí pé àfin rí dínkù yín torí gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ náà ń ṣe ẹ̀sìn yẹn táà ní sọ mí tẹ́ ẹ mọ̀ ó ń yà wá lẹ́nu. tọ́ílẹ̀tì ni mo sáré wá tí mo fi wá reply yín wọ̀láhì tọ́lẹ̀tì mo sáré wá tí mo sáré dáhùn. ẹ̀jìgì fún yín láyà ni máìtì yín dẹ̀ wà níbi tó wà. ẹni sùúrù ẹ̀jìgì fún yín láyà tó kéré jù ní mùsùlùmí ẹ̀ kálíf òun ló kéré jù. ẹ bọ́dọ̀ jẹ́ mùsùlùmí kẹ́ máa sọ pé èèyàn mọ̀ pé májèlé ló pa Muhammadu náà. májèlé ló pa egbògi olóró burúkú kàyíbà ló fún jẹ. even obìnrin ló tó fún jẹ obìnrin ló fún jẹ. omi tó fi pápá sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. obìnrin ló fún jẹ. obìnrin kàyíbà yẹn ọ̀pá ìyá ọ̀pá bàbá rẹ̀ ọ̀pọ̀ ọkọ rẹ̀ ọ̀pá àwọn ọmọ yẹn. ó lè fi pápá fún ọmọ kàyíbà yẹn ó wá mú kàyíbà oko lẹ́rú ni wọ́n á bá a sùn. kàyíbà yẹn ọmọ pé ejò ó foró sínú ni
ó rò wípé ó bá bó ti ń tọ́jú Kàyíbà tó ń fún lẹ́rìn ẹgbẹ́ gbogbo àwọn nǹkan tó ń kó lójú ogun tó ń kó fún Kàyíbà ó rò bí Kàyíbà gbàgbé ni nígbà tí Kàyíbà ó ṣe kinní yẹn fún ẹrẹ ẹgbẹ́ tó pa aládùúgbò ogun náà ló fi yí ẹrẹ ló fi májèlé yí fún ó kò jẹ. àkànbí pẹpẹ súpù ni ìyá Yorùbá ò yẹ káàbọ̀ pẹpẹ súpù ló fún ọmọ. ẹ má bínú ó ní nǹkan kan tí mo fẹ́ kí ẹ bá mi sáré túmọ̀ kí n mọ̀ nǹkan tó jẹ́ tó pé mo máa rí i pé nínú àwẹ̀ ọmọ aláìkọ́ máa ké súrà yẹn dáadáa nínú àlùfíà náà àwọn èèyàn máa ń ké fún prayer so mo wá fẹ́ kí ẹ wá lọ wá jáde fún mi kí ẹ wá sọ ìtumọ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa mú jáde. èwo jáde bẹ́ẹ̀. èwo. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من يوم واحد وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له Anta sumo airu la kuntu tolamu. Clinton. Ó yẹ fún wa ní verse tó wà. Àmín. No, a máa mú jáde. Ìyá wa ó yẹ kẹ́ máa kọrin ni o, kẹ́ máa ṣe légbè. Bí àwọn tó máa ń sun rárá yẹn. Wàhálà ìwọ ní wọn lówó. Ìyá tí ka Kùránì bẹ̀rẹ̀ ni wọ́n ń sáré yìí. Mo kí wọ́n wà sọ láti wọ́n ti kọ́ wọn. Mo kọ́ ni má bínú. Wọ́n kọ́ ha sórí iná wọn. Wọ́n ha sórí ni wọ́n ha sórí ni. Àkọ́sọ́rí àsálàtù. Wọ́n ní kùtìbà alaykumu siyam wọ́n ti ṣe ààwẹ̀ lọ́ranyàn fún yín. Kàmá kùtìbà ala alladhina min qablikum bí wọ́n ṣe ṣe lọ́ranyàn fáwọn tí wọ́n ti ṣáájú yín. Lálẹ́ ó yẹ bá wa wo àyà Kùránì yẹn. Ó dà pé Suratul Baqara náà ló wà àbí. Ìyá. Ìyá wa Yorùbá. Sọ́wọ́dà pé Suratul Baqara náà ló wà. Tí wọ́n tó gbé jáde ẹ jẹ́ ká ka bí májèlé ṣe pa Muhammadu a máa bá wọn gbé jáde nsìn. Kí ni pọ́blẹ́mù yín gan lówó? No, àkànbí ló kí bọ́ wọn kà jáde a máa gbé yẹn jáde fún yín nsìn. Ìyá wa Àdùkẹ́ ṣe rí kò ń ṣe ẹsẹ̀ rí gbogbo yín là ń kà. Gbogbo wa jọ bá wọ̀ sí ilé ìlànà ẹ̀sìn. Ẹ káàbọ̀ ìyá wa Yorùbá wù yẹ kálẹ̀ o. Àkànbí ọlọ́ba come enter the door now make I see you. Kò sálùjọ. Ẹ bá ti géètì. Communicate man. Ìmọ̀ sọ́ di ìjà Òṣòdì pẹ̀lú alásàlátù mọ́ yín lọ. Ìyá wa Umu ní kọ̀ọ̀kan ló máa ń pààyàn wọ́n ní tí pẹpẹ súpù bá pààyàn. Ìjà olùmẹ̀gbọ́n àti àwọn ọmọ náà àjáni máa sọ́dà. Ó yẹ ẹgbẹ́ sókè MS wọ́n ní tí pẹpẹ súpù bá pààyàn bí ipò tẹ̀ wọ́n lọ́rùn ó yẹ ẹgbẹ́ sókè. Ẹ máa gbọ́ narrated Aisha. Aisha ló ń ṣàlàyé. The prophet in his ailment in which he died. Ó ní Muhammadu lórí àìsàn ikú tó pa tó kú lé lórí. Used to say. Muhammadu máa ń wí pé. Oh, Aisha. Aisha ìyàwó mi. I still feel the pain. Ìnira yìí pọ̀ ara nìhun. Caused by the food I ate at Kaiba. Nítorí oúnjẹ tóun jẹ lọ́dọ̀ Kaiba. And at this time. Lákòókò yìí Aisha ìnira yìí pọ̀. Bẹ́ẹ̀ ló ń pẹ̀jẹ̀ lẹ́nu. I feel as if my water. Aisha ní gbogbo fún òun ti já bútẹ́bútẹ́. My water is being cut out. Ìnira yìí pọ̀ gbogbo fún òun ti já bútẹ́bútẹ́. Bí mo ṣe kú bó ṣe kú bí gífà nìyẹn o. Ó kú kóró. Ó kú gbé. Ó mà ṣe o kúlẹ̀ aláwọ̀ sípà o. Muhammadu lọ́lẹ̀ yìí. Muhammadu kú kóró ó jẹ́ ìrora kú ni. Lọ́mọjà wa ya ṣe Muhammadu ká kú. Ẹ ṣí Kùránì tó fẹ́ yẹn ẹ ṣí fún wọn. Yorùbá wù yìí tẹ́ bá dé àlùjọ náà ibà kábẹ̀ bí o. MS ẹ bá wọn ṣí Kùránì tó kálẹ̀ fún mi. Gẹ́tìmán lèmi máa jẹ́ gẹ́tìmán. Babáṣọlá Quran 2 verse 10. Èmi ò ní débẹ̀. Mi bá jẹ́ kí n sáré wò Quran 2. Aisha mo fẹ́ kọ́ bá ń kí. Yálà ya àwọn Aisha. Mario thank you. Ọwálé ayé asán. Olórí ibu Muhammadu ọba ayé ọmọ ọlọ́mọ jẹ́. Tí ó sọ lórí ibu ni èyàn àwọn ọmọ ọdún mẹ́sàn-án sún. Ọdún mẹ́fà ló ti ń tọ́ ọ̀bọ̀ ọdún mẹ́sàn-án ló ṣẹ̀ṣẹ̀ ló ń wọlé kanlẹ̀. Àtọ́dún mẹ́fà ló ní tọ́ ọ̀bọ̀ nì olórí ibu. Olórí ibu lànà bí yẹn. Gidi gan. Quran 2 wà 83. Quran 2 183. Ìyá wa
Àdùkẹ́ ṣẹlẹ̀ fọlá Muhammadu tọrọ gbogbo aburú tó ṣẹlẹ̀ sí Muhammadu kò ṣẹlẹ̀ sí. dáadáa tó ṣẹlẹ̀ sí ló máa ṣẹlẹ̀ sí mi. dáadáa àwọn ẹ̀sọ́ dáadáa tó ṣẹlẹ̀ sí ẹ̀sọ́ dáadáa tó ṣẹlẹ̀ sí Muhammadu. dáadáa kò ṣẹlẹ̀ sí Muhammadu gbà yìí. ẹ sọ fún wa kéèyàn fẹ́ yàwó mọ́kànlá inú yàwó mọ́kànlá. ẹni sùúrù Àìṣà nìkan ni ò bímọ fún Muhammadu gbogbo àwọn yòókù bímọ fún káwá gbọ́ Fatima nìkan lọ́gbẹ̀yìn ayé Muhammadu Fatima yẹn tó wá ṣàkóbá fọkọ tó fẹ́ ìgbà tí Muhammadu jáde láyé tí Fatima fẹ́ gbọ́nà ẹ̀bùrú jáde sílùú mi àwọn tí Muhammadu ti pa àwọn ìyá wọn lẹ́kún pa àwọn bàbá wọn lẹ́kún wọ́n ti dá lọ́nà wọ́n pa àwọn àtọkọ ẹ̀ ni. ó di woro sí woro. woro sí woro ó díje olùmẹ̀gbọ́n àtàjà. àwọn kan wà sálẹ̀ náà. wọ́n tẹ̀lé bàbá sí ni ẹ̀rọ ní dáadáa tó ṣe dáadáa olówó àṣà. àkànbí ìyàwó ẹ̀ bẹ̀ sọ̀rọ̀ sálẹ̀ o az ń bẹ̀ sọ̀rọ̀ sálẹ̀ àkànbí. az olóbó gbàǹdo wọ́n ti fẹ́ gbó tó ń dára bá bíyá wọ́n ti ba ayé ẹ̀ jẹ́. àní múlẹ̀ ti rí ìyàwó lónìí ẹ̀ ń jiyàn. Ọbásanjọ́ yìí lẹ́fẹ̀ẹ́ ẹjọ́ múlẹ̀ ti ra yìí. ìyàwó pọ̀pọ̀ sínsìn ìyàwó sàrà. ẹlẹ́nu fífọ́ bó ṣe dàgbà tó orí méjì nílé. Àkànbí wàláì owó orí tẹ̀sùn nípọ̀. Àkànbí ẹ má jẹ́ ká lo ẹ yẹ ká ṣe ìfọ̀rọ̀ tí pé ilé tó ń gbé àbò owó nǹkan kan ẹ má jẹ́ ká fi yẹn bú wọn. ká má fi kíni bù kó ronú ni ọba tó kúrú ìyàwó Yorùbá wuyì nísìnyí wọ́n lè bá wa ẹ̀bù ẹ̀. a mọ̀ pé Muhammadu Èkó ní ń gbé Èkó ní ìyàwó Nàìjíríà wọ́n lè ẹ̀bù ẹ̀ wọ́n gbé ọkọ̀ òǹjọ́ra pákó. irọ́ pápákọ̀ lọ́wọ́ ìjọba kí ló wà o alábàáràgó ló wà. inú wọn ti ń sun náà wọ́n ti ń dáná. alábàáràgó ni. ìjọba pákó àwọn àbájá bá lọ bẹ̀ ibi tí wọ́n ti ń dáná náà wọ́n ń yàgbẹ́ sí. àwọn tó máa sálẹ̀ pé ẹ̀yin àti ẹ̀lẹ́ fi tààrà yan Ọbásanjọ́ wọn lẹ́yìn làwọn fi sún àwọn tó máa. mo yọ̀ǹda Fákànbí mo yọ̀ǹda. ẹ̀kọ́ mi yóò dá rárá. nǹkan tá a fẹ́ sọ léèní gan lówó wọn ṣe jẹ́ ká sọ. wọn jà ráyè sọ ó yá ẹ̀ka ọtí ìyàwó àkàlẹ̀ kan yẹn ẹ̀ka fún mi. ó yá yá ayọ́ lẹ́sìn àmọ́nú a pe àyín tẹ́ gba aláàgbọ́ lódodo kùtìbà aleikum siyam a ti ṣe ààwẹ̀ lọ́ranyàn fún yín kàmú kùtìbà alàlẹ́dínà min qablikum bá a ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn tí wọ́n ti ṣáájú yín la'allakum tattaquna bọ́yẹ máa níbẹ̀rù. báwo ló ṣe jájúrà nǹkan tó ní kẹ́ máa sà lásìkò àwẹ̀ nìyẹn. rọ́bìṣì ló sọ. jájúrà lélẹ̀. àdúrà kan sínú Kùránì òṣì àtòfò ló wà bẹ́ẹ̀ rọ́bìṣì. ẹ bá wa bọ́ sí 84 sẹ́ẹ̀lì bọ́ sí 184 rẹ̀ àbíṣẹ́ ti wà òkè báyẹn adé gold. yà mo ti wà òkè ṣe. ẹ ṣàmì sí kò sọ ọgbọ́n tó náà sọ ó ṣàmì tó àdúrà kankan sí bẹ́ẹ̀ story náà máa ń sọ nù Kùránì. tó bó ti ń bẹ́nu Kùránì yẹn story ni so kan sọ story kí lágbájá story tamedo story Israel má story Saudi ẹ̀yọ́ dẹ̀ máa sànù so bó ṣe rí nìyẹn. naam. ètò kan dáná ni kó dá kéèyàn ẹ lọ wá English so kẹ́yìn náà máa kà so ẹ̀ di pé story ló wà ń bẹ̀. mo ń gbọ́ yín. so ẹ lọ wá English Quran kẹ́ máa kà so ẹ̀ di pé story ló wà ń bẹ̀ so kò ní báàlù kan dàbí alára. ní ìgbọ́n nǹkan tẹ́ ń sọ wọn ìjọba. a ní yẹn fà yẹn pupa bọ̀ kí ní dúdú orí yẹn ó ń ẹjọ́ ṣẹlẹ̀ bá ṣiṣẹ́ lé lórí ẹ ti fún ìjọ ẹjọ́. $100 mo láìkì ẹ bẹ́ẹ̀ ni mo kàn láìkì ẹ bẹ́ẹ̀ náà ẹ ṣe mo láìkì mọ̀rọ̀ yín bọ̀ mo láìkì ẹ bẹ́ẹ̀ ṣe. kí ni orí wájú orí wọn yẹn. máa rí màmá sọ bàbá yókù máa sọ $100 yẹn. o ti gbọ́. ẹ má sọ mi ìfẹ́. a ní màá sọ $100 bó mi ni. a ní mi ò fẹ́ ṣe ó máa ṣe ọba yókù báwo bó ṣe ṣe kó wọn máa rí ẹlẹgbẹ̀ẹ́ kan ní boko haram ń bá rìn ó dáa. ẹ ṣe àgbàyà ní gbogbo ẹsẹ̀ ní boko haram yẹn máa jà kú ni. àgbàyà ní gbogbo yẹn ṣe. ó ti mọ̀ ní dọ́rẹ̀ yín. bàbá az àti umu ta ló tó mi. yọ̀bọ̀ umu ti wà òkè díẹ̀. umu ti wà òkè báyìí sọ̀rọ̀ lónìí umu ti wà òkè. bàbá àbá yẹn ní pé nǹkan tí mo sọ pé tá a bá ti pàdé àwọn àlejò bá yẹn wọ́n máa ṣe bẹ́ẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ ó máa ẹgbẹ́ umu ti yàtọ̀ tí az bá máa fi wò wá bí ẹ̀mí ló kọ́ sí á yí padà
ayé Ezel dájẹ́ yé Umu lọ Umu ayé ẹ̀ bàjẹ́ gan ẹni òfu ẹni àdánù ní sẹ́ẹ̀tì àwọn Muhammadu. àsìkò tó jẹ́ pé àkànbó ti ayé Umu dájẹ́ ayé Ezel lọ. of course ayé Umu dájẹ́ ayé Ezel lọ. Umu òun ti rórí bọ́ náà òun ò sí Islam náà ni mo sọ nínú ẹ̀sìn Islam tí ẹ máa jọ bí Umu ṣe wà ìyá Umu ṣe wà ń sìn tẹ bá gbé àdó olówó fún ọmọ tí ò ṣe Muslim wọn ò ní pa wọn bọ̀ tẹ bá gbé fún ìyá Ezel ó máa pa wọn. ìyá ọwọ́ kan ló máa pa fún bàtà yẹn. olówó èkó dàbí pẹ́ ti sùn Umu tó sọ pé òun máa aláwọ̀ àwọn àràbù kí wọ́n pa ọmọ òun tó bá kó. ẹ̀bọ̀ tẹ bá béèrè lọ́wọ́ ìyá Ezel náà ó máa lóun máa kọ́ pa gbogbo wa ni so ti ìyá Umu wọn padà ti ń yí ẹnu padà pé àwọn máa jà fọ́mọ wọn ti ń yí ẹnu padà díẹ̀díẹ̀ ìgbàlọ́ tí ń wò wá ń sìn kíní yẹn ti ń yé wọ́n ti ní ọgbọ́n yẹn díẹ̀díẹ̀. ẹni òfò ni Umu náà. no má bù Umu tí ó ti wọ́n kó. ó ń ṣẹjọ́ wọn. ẹni tó ló wọn pọ̀ ọmọ òun torí mùsùlùmí. nígbà ìmọ̀ níṣẹ́. nígbà kí ni ọ̀rọ̀ jẹ́ ta bàbá ìgbà wo ni ọmọ ìgbà olólórí ìwúrí ọmọ ọmọ tó gbé sínú fóṣù mẹ́sàn tó rí láti kékeré dàgbà ọwọ́ torí pé kò ṣẹ̀sìn Allah oníkan pa aláyé bàjẹ́. bí Umu lẹ̀ ẹni èkó Ezel ló jẹ́ pèsè lẹ́nìí. Ezel ló kó Nàìjíríà bàbá nǹkan tá a lè fi wọ́n wéra wọn Umu òun ti kúrò Nàìjíríà ó ti wà ní Western world sẹ́nẹ́sàn ọmọ àdúgbò àwọn Zazu òun ò kúrò Nàìjíríà àríjọra pákó ló ń gbé. ẹ má bínú sí dáínásọ̀ tó ń lọ ọmọ ni tọ́lá àwọn ọmọ dáínásọ̀ tó ní máa yìí tó kọ́ o. àkànbí kọ́ lábí pẹ́ sọ̀rọ̀ Umu lẹ́yìn Umu ti dé fún yín. Umu dà ẹ dákun ẹ bá wégbọ́n Àkànbí ẹ dákun ó ti gbé lọ versus lose Ishmael Ishgate. Have you seen your eagle? Have you seen your eagle? Ich better. Ich lebe dich. Escucha. Sasunisan. Ìwégùn rẹ̀ ni a sì ń bá wégùn rẹ̀ kódà mo ti lọ kọ́ síbi kan 3 million. Mo tún bẹ́ẹ̀ wégùn inú gò ó sì tún fún mi. Láàlá. Muhammadu Rasulullah. Àti wọ́n fẹ́ rí egún lúgò báyìí torí ọ̀hún. àtàlà àti mo fẹ́ mọ ẹni tó sàn jù náà méjèèjì ẹ jẹ́ ká wò wọ́n ẹ jẹ́ ká fi máìkì wọn lẹ̀ wọ́n àti AZ kẹ́ wo pé iṣẹ́ bá ṣe máa ṣiṣẹ́ sí wọn sí ká lè fi wo ìtọ́jú ká máa fún wọn àwọn nǹkan tó ń fẹ́ ká ọmọ rẹ torí ìsìlámù. mo ní pé tó bá ń gbé ní ìlú tí wọ́n ti ń ṣe wàá sọ pé má pọ̀ ọmọ mi náà ni tó bá lágbára jùjọba lọ ṣé gbàtẹ́ pariwo pé mọ́ pa Sunday Igboho wọn fi ìbọn yín gbogbo wọn lórí tán fò that's just it so ìjọba tó bá ní báyìí nìkan tó ń ṣe é lòun you need to respect their law so if you don't respect má kàn sọ fún ọmọ mi bọ́ sá lọ owó wulẹ̀ pọ̀ gbẹnu sọ́wọ́. Àkànbí ẹni sùn ẹ jẹ́ ká wò wọ́n ta ló ẹ jẹ́ ká wò nínú àwọn méjèèjì ẹ jẹ́ ká wò díẹ̀ díẹ̀. wàláyé ọpọlọ ayé Umu ni àbí AZ ta ni. mo fi Ọlọ́run búra AZ ní wúlò jùlọ. wàláyé ọpọlọ ayé nílé ọpọlọ ayé. gbogbo ẹ jẹ́ ká ṣe báyìí tẹ́ wà ní kọ́mẹ́sì. àwọn àfáà sọ pé AZ ò tí kúrò Nàìjíríà Umu ti kúrò Nàìjíríà. àwọn àfáà ní kùrìsì ní ẹ̀rí pé ọpọlọ Umu ti lọ ni. wàláyé AZ dísàn. AZ yóò sọ. AZ dísàn o. AZ yóò lálàáfíà o. AZ Nàìjíríà no AZ kó Nàìjíríà orísìí tí Àkànbí sọ AZ ò tí kó Nàìjíríà ẹ tó ti wá kó Nàìjíríà tó tún wá worst báyìí. ẹranko. AZ dísàn ó sàn. àbájọ ẹranko ni àwọn ìdílé yín ẹranko wọ́n tí mo bá jẹ́ ẹranko wọ́n tí mo ń gbìjà lọ. Àkànbí ẹni sùn àwọn èèyàn ní AZ gbádùn ju ìyá wa Umu lọ. mo fi Ọlọ́run ní AZ ọmọ dáínásọ̀ gbogbo mo yọnu lẹ́nu dáínásọ̀ ọmọ dáínásọ̀ ọmọ dáínásọ̀ dáínásọ̀ ti yọnu ọmọ lẹ̀ ẹ fi wálẹ̀. Àkànbí ọmọ dáínásọ̀ mọ́lúwẹ̀rí ò tí ì dẹja ní. ọ̀mùmílà yín náà ti pátá ó dúró bóbi olókùn sùn. ẹ fi wálẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ burúkú yìí. ẹ mọ kó tó ṣẹlẹ̀ ní AZ ìyá rẹ̀ ẹja olúwẹ̀rí
ẹrú lè yí lọ sí kòmùbàárẹ̀ ẹ̀yìn ọkùnrin tó fi ṣe bí ẹja ẹgbẹ́ pé ìwé tẹ̀ àti yíyín lórí. àwọn dìdìrín méjì. àtàbí tí wégún kiri ó níṣẹ́ ní kálọ̀ tí wọ́n ṣe ẹ máa wégún àwọn èèyàn táwọn èèyàn bá ti wá bí yóò máa dùn yín ẹ fi wálẹ̀ fi ó sì wá múra ṣe gbó sí gbogbo fi wálẹ̀ gbogbo ilé ní nàìjíríà ìwọ ló pa fúlàní ọlọ́run ìgbésẹ̀lẹ̀ yorùbá nìkan ní islam wà ẹ̀ fi islam lọ́rùn ẹ̀yin dìdìrín méjì èyí tí ò yá àwọn yẹn wọn náà ní pé àwọn oníṣẹ̀ṣe yìí aims àti objectives wọn ó lágbára gan o. kìnìún yẹn ti ń wá ẹ bá wa pause. ìwọ az tó rówó jẹun olórí ibú. Àkànbí ẹni sùúrù ẹ̀hún nǹkan tí mo wò ni pé ìgbà tí mo wo ìyá umu àti az mo fẹ́ káwọn èèyàn dájọ́ ta ló sàn náà mi Àkànbí ẹ ká má bùn ẹ̀ fún wọn lẹ̀ ta ló sàn jù náà méjèèjì tó kọ́ ìdè bí mo ṣe wà. má bù tí tó lé ìyá ẹ̀sẹ̀ dì náà wọn máa pa gbogbo wa. má bù mọ́ ẹ má ní ọ̀pọ̀ òru àmùdé ló di pé n ò fèèyàn rúbọ mọ́ ìgbà tí islam dé ló di pé n ò fèèyàn rúbọ mọ́ amadákẹ́ fún wọn sìn ìyá ẹ̀sẹ̀ náà máa pa gbogbo wa ìyá umu náà máa pa ọmọ wọn ẹ jẹ́ ká wá káwọn èèyàn wá dájọ́ ta ló sàn náà méjèèjì ìyá umu fẹ́ pa ọmọ ẹ̀ ẹ̀sẹ̀ ló fẹ́ pa gbogbo wa. ogún owó yìí tẹ̀lé ń ṣe kò lè gbé yín dọ̀rùn kò lè gbé yín dọ̀rùn ẹ mọ̀ ṣẹbọ yín ẹ mọ̀ sọ̀sá yín ẹ fi ìsìlámù lẹ̀ o ẹ mọ̀ sọ̀sá yín o ẹ mọ̀ sọ̀rọ̀ yín ẹ mọ̀ tọ́ ọkọ̀ sí ọ̀sá yín ẹ mọ̀ tọ́ àtàsọ̀sá yín ẹ fi ìsìlámù lọ́rùn lẹ̀ o ẹ lọ o ẹ fi ìsìlámù lọ́rùn lẹ̀ kì í ṣe Yorùbá nìkan ní ṣe ìsìlámù Ghana ṣe ìsìlámù India ṣe ìsìlámù Togo ṣe ìsìlámù ẹ lọ ẹ mọ̀ tẹ mọ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ kan náà la sì jọ ń sọ lábẹ́ká nímọ̀ lábẹ́ká ẹ mọ̀ dalẹ̀ Yorùbá rú ẹ mọ̀. anti frustrate àwọn àmì ìkúrẹ́. gbogbo ilé ẹjọ́ ẹyẹ ọkọ sọdọ yẹn kankan gbogbo ilé ṣé umu ló dáa jù ní àbí. umu sọ pé wọn frustrate èèyàn. no bàbá ẹ máa fọ ẹfọ umu lẹ́tí mọ̀ nǹkan tó ń ṣe wọ́n bàbá ta ló dáa jù ẹni sùn ta ló sàn náà méjèèjì kìíní kan fẹ́ mọ̀ comment section kan sọ káwá tó àlùkì náà sọ ta ló sàn jù. umu ẹni sùn afẹ́ bèrè ẹni tó sàn jù náà èmi ká lè mọ ìtọ́jú tá a máa fún yín ẹni sùn gbogbo ilé àwọn àtàwọn lókè ta ló sàn jù ẹ̀yin tẹ́wọ̀n comment ta ló sàn jù náà méjèèjì ẹ jọ. Yorùbá wuyì ní kẹ́ẹ̀bí ó lè bú òkú kó kú jí òun mo tẹ̀ fẹ́ jó bú mi mo ti ń wá àti pé ká búra wa tẹ́. ìwà àti tàdé olójú yẹ ni olójú yẹ. ẹ rí pé kò lójú tì ó máa sáré gbẹnu lọ sọ́dọ̀ ìyá ni. gbẹdọ̀ kì í ṣe ẹgbẹ́ èmi ò kì í ṣe ẹgbẹ́ Yorùbá. èmi ò ṣe ẹgbẹ́ ẹ nì so ìyá ẹ ni màá rán ẹ sí kọ́ lọ́gbọ́n. bẹ́ẹ̀ ṣọmọ èjì mi gbogbo yan náà ló ń ṣẹgbẹ́ Facebook gbogbo yan. ẹ dákun ẹ jẹ́ kí rúùmù kan máa ṣe fàájì rẹ̀ lọ. Àkànbí ẹni sọ ọba ṣẹlẹ̀ ọdà pé wọ́n ti kíní yẹn wọ́n máa ń jà kiri ni o wọ́n lọ́wọ́ tún mọ̀ ìyá Yorùbá wuyì ní Facebook. ó mọ umu page àbọ̀ mọ umu page. ọlọ́wọ́ ní jẹ́ kí mọ umu page ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ó relevant inú ayé. ọmọ èjì mi ni ó ń bàjẹ́. ìwà àti jìgan ní sẹ́ẹ̀tì. jìgan èmi ò ṣe bẹ́ẹ̀ ọmọ ló jẹ́ sí mi gbogbo ọkọ ló máa sọ dẹgbẹ́ ẹ. umu kie ṣe é ma jìgan náà fi yíwé jìgan. Kobata is a star at least òun náà jẹ́ star Yorùbá. ebi rèé o jìgan is a star ebi náà fà á pẹ̀lẹ́. ìwé òtí ẹ̀ lówó. olówó èkó. gbogbo yan ní yóò. first time mi lè sọ̀rọ̀ lórí láìfù. bàbá àbá ẹni sùn ta ló sọ náà méjì sẹ bàbá àbá ẹ jọ mo fẹ́ mọ̀ nínú az àti umu káàdì mo bá yín máa tọ́jú wọn sí ni. mo láìkí umu díẹ̀ ju az lọ́ndẹ̀ mi o. Àkànbí talẹ̀ yín mú Àkànbí. Àkànbí ti mú ṣí máìkì yín ta l'Àkànbí mú. mi ìgbádùn az o bẹ̀ẹ̀ màá sì mú az. ok bàbá àbá mú umu ó jẹ́ 1-1 az ẹ̀hún ta ni ms mú náà méjèèjì. àwọn méjì ò sàn. mú kan wọ́n ìwà 1-1 Ọbaṣọlá ńkọ́. wọn àwúlò. wọn àlọ́ ìwà Yálájé. ms ti gbé Mahatma Gandhi sójú kínní. Yálájé ńkọ́ Yorùbá wuyì talẹ̀ mú náà méjèèjì.
Adeleke ẹ ṣe adúpẹ́ gbogbo gift àwọn ẹ ṣe o. Gbogbo àwọn tó wọ́n ní gbogbo wọn wà lọ́wọ́ àbá ìbọn èmi mú pé Umu yìí sàn ju AZ lọ. Umu sàn ju AZ díẹ̀ tí ẹ bọ́ sí rárá ni. Ọ̀pẹ boyfriend mi máa mú mi olówó ẹ̀kọ́ mi kì í ṣe boyfriend yìí ìyá Umu mi ṣe boyfriend yìí. Olówó Èkó gbogbo àwọn Arabu Libya náà ti bá Umu sùn. Akọbí ọlọ́ba ẹ mọ̀ wípé ìjáàbù yẹn easy àti gbà nǹkan sára. Àlejò ọdún ló bá wọn sùn àlejò ọdún báyìí òun náà ló fi wégun ọlẹ́ẹ̀lẹ́ kiri ìsìn wégun sí ẹ̀kọ́ sùkú eégún dúgọ eégún dúgọ kí ló fẹ́ ṣe fún ọ. Àgbàlagbà yóò dánú. Mo la rí ẹ̀mọ́ káàbà. Àgbàlagbà yóò dánú. sì lè gbádùn. Tẹ́rí Umu yẹn, Umu lè gbádùn mọ́. Bàbá AZ ṣe ń wá ni kò tí wá. AZ sì lè gbádùn. Wàhálà Umu lè gbádùn mọ́. No, Ọbaṣọlá Umu náà lè gbádùn. Umu tí wọ́n lè gbádùn. Wọ́n ti ń yàtọ̀ díẹ̀díẹ̀. Olówó Èkó ṣe mọ̀ pé Umu ti gbé Germany rí. Wèrè ló fi jẹ adóró ń lu yìí. Wọ́n ti kó abẹ́rẹ́ orí ibú sí lọ́pọlọ kò lè gbádùn kí ayé òbí parẹ́. Wèrè ló fi jẹ adóró ń lu yìí. Ó gbé ní èwo gbogbo tó sọdọ́ọ̀sì sí i ó sọ ìlọ́bù. Sọdọ́ọ̀sì ni. Tọ́ba sọdọ́ọ̀sì ni. Àkọ́bí èmi náà gbọ́ mo gbọ́n bàtà sọdọ́ọ̀sì àmọ́. Wọ́n rìn ọdọ ẹ̀wọ̀n gbére ni. O lè jáde. I love you man. Is Libedis. Ta ló níbẹ̀ ọ̀lọ́ níbẹ̀ àwọn fámílì ẹ̀. No, kíni ni olówó Èkó ló sọ fún ọkọ. Èmi kọ́ ló ń bá wí Àkànbí lọ́ọ́ darí lọ́ọ̀ṣì. Èmi ní bàbá kan sọ̀nà Àkànbí lọ́ọ́ wọn lọ́ọ̀bù. Wọ́n lọ́wọ́ lọ́ọ̀bù Àkànbí kò ń ṣe èmi. Ó líbẹ̀ Mọ́mọ́dú ọ̀lọ́ líbẹ̀ Mọ́mọ́dú olórí ibú. Gbogbo àwọn Arabu Libya náà do ẹ̀rẹ̀ ẹ̀kọ́. Wọ́n jà dákọ̀ ẹni tó dárúkọ lórí àníbi ẹ̀ ń bí. Àfẹ́kẹ́ mú sọ́wọ́ ànábì tí a ní. Ó mú òní pa mí ga ọ. So ó dà pé ìyá AZ ti ń gbádùn díẹ̀díẹ̀ o. Ó tọ́ dẹ̀ ló dà pé wọ́n ti ń gbádùn. AZ máa gbádùn sẹ́ẹ̀. AZ sì máa gbádùn. Ọlá apá àkọ́kọ́ ni gbogbo tẹ́ńṣàn yẹn òní nìkan náà ni. Ẹ yóò dọ̀la ara rẹ̀ ti máa balẹ̀ bọ̀ díẹ̀díẹ̀. Ẹni pé òun ni ó lè sùn. Tó lára ó máa balẹ̀ bọ̀. Òní yìí zẹ́ ọ fẹ́ da gbogbo ẹ̀rù yẹ́nyẹ́ lè mí ni. Ọbaṣọlá Ọlọ́run lọmọ iye okó tí AZ dó lálẹ́ èkó tó rówó ra dátà. Olórí ibú. Àkànbí ẹ dárí jẹ́ tún fẹ́ kàn láwọn ni. Olórí ibú èmi ò ráyè tí yín ni. Èmi ò ráyè tí yín láti gbọ́ èdè. Tẹ́mi ráyè òṣì tẹ̀ ń ṣe lọ́ọ̀la. Èmi ò ráyè tí yín ni. Òní ni mo ráyè yín. Àti ìdìgbà náà fi dànà. Wáyé ṣé mo gbogbo oúnjẹ lọ́wọ́ yín ni. Àkànbí bó ṣe gbé wẹ́sẹ̀ wọn lọ́wọ́. O tún kọ́ sí wákọ̀sọ̀ olówó àṣà you so dirty. You so dirty. You so dirty. Ẹ̀yin Ìsìlámù tó fún Ìsìlámù wẹ̀yìn. Ẹni sùn AZ Omi sáwùdí náà bí jọ́lẹ̀. Ó wá dé ní ìsẹ̀yẹ̀yẹ Ìsìlámù tó tó ní dàgbà. Omi sáwùdí wọ́n fi wé ọ. Ẹjọ́ wọn. AZ ẹni sùúrù mo fẹ́ béèrè kí ni ká ẹ dúrọ́pù Umu yẹn ò ní làákàyè náà àgbàlagbà. Àtà ló wá ní làákàyè ẹ̀rẹ́ tó ní làákàyè ti dé òní tí ń sí Ṣàngó ẹ ní mọ̀ ṣe gbogbo tẹ̀ ṣe ẹ ní làákàyè tẹ bá ní làákàyè. Àwọn bàbá ò ní làákàyè wá sọ́wọ́ lọ́ra bá díà. Ẹ mọ̀ gbọ́ ìjọba àbáwò ṣe lórí pákó. Lórí pákó ni ìjọra pákó. Kó tiẹ̀ wá ká kí ó fún wa díẹ̀ ká tiẹ̀ gbogbo tó ń dá fún mi tiẹ̀. Ojú rí 15. Kó wá ká kí ó díẹ̀ fún wa. Orí pákó ni ibi tí wọ́n ti ń ṣe yẹn náà. Omi odò ló mu nígbà tó wà kékeré tán fi tú ẹ̀ dàgbà. Omi odò ló mu kó tó di kó travel lọ bí tó travel omi odò ló mu. Omi Islam ló mu oúnjẹ Islam ló jẹ. Omi odò ló mu ní ètò ẹ̀ dàgbà. Omi sẹ́mi. Sórí pẹ̀lẹ́ ìgbà tí mo sọ pé AZ yìí Umu gbádùn jùlọ ẹ ló tì ó lómi Islam olówó Èkó ní ẹni show me Islam wà Nàìjíríà AZ wà Nàìjíríà kò kó Nàìjíríà rí ni kò ní làákàyè tó bá ti kọ́ ní làákàyè kankan bó ṣe wà ìròbó mọ̀ ju ọpọlọ tí wọ́n ń sọ fún lásàlátù àti kó sì ṣe ọtán kò jù bẹ́ẹ̀ lọ
sẹ́rí AZ yìí ó gọ̀ débi pé ó lómi ìsìlámù làwọn mú àwọn náà ló dálẹ̀ Yorùbá. dádì náà ẹ̀ ń lè bàbá ẹ̀ ìwọ àkànbí ọlọ́gbọ̀n yìí dádì náà ẹ̀ ní. wọ́n di náà tèmi náà ìyẹn ká kọ́ máa kọ́ jà kọ́kọ́. sórí tó bá àkànbí ní sùúrù wọ́n di náà èmi náà wọ́n ti di náà èmi náà ìtọ́ kọ́ máa kọ́ di náà gbogbo aná di náà wèrè ó yà ń tọrọ jẹ́ lọ́wọ́ wọn ni ẹ̀yà wèrè. bọ́ alẹ́ fẹ́ ká mọ̀ lọ. àní wọ́n ti di náà èmi náà. ẹ̀jọ̀ sómi sẹ́mi lomi odò tó wà nílẹ̀ Yorùbá ni. èwo lọ́pọ̀lọ́ náà sílẹ̀ wà lọ́pọ̀lọ́. ọbaṣọlá ẹni sùúrù ẹjẹ báwo ẹ fẹ́ mọ̀ pé muslim ní AZ ẹni ká jẹ́ ọ̀pá kí ó kàn fún wa ẹjẹ. AZ gbogbo èèyàn ló lè mọ̀ kó sọ́run ni. AZ ó yá kálífù. ẹ̀jẹ̀ burúkú yìí. kájà lè mọ̀ pé muslim ní kálífù. ẹ̀yin ọ̀rẹ́ mi ò lè ka kankan fún ọ torí mo ti mọ̀ pé kò yí ọ. kálífù èmi lè kálífù ọkà tíkẹ́mi ká fún mo ti mọ̀ pé kò yí ọ mi ò lè kálífù fún ẹ. tíkẹ́mi ká fún ṣe é ti ní fọ́tò ànábì rí sígi kálífù fún ẹ. àkànbí ẹ filẹ̀ àkànbí ẹ gbé fọ́tò ànábì síta ẹ jẹ́ kó rí fọ́tò ànábì ẹ gbé fọ́tò ànábì síta ẹ jẹ́ kó rí. fáìsà lọmọ ọdún 6 àbọ̀mọ ọdún 9 ṣé tó bá tẹ̀yìn bá wọlé tọ̀yàn ṣé bí bá sùn nìyẹn ṣé bí bá sùn náà kọ síbẹ̀ ṣé bí bá sùn náà kọ síbẹ̀ ṣé bí bá sùn nìyẹn ẹni wọlé wọlé tó lágbèlú ní ọdún 6 ẹni lọ́kọ́ ọmọ kékeré nínú ilé bóyá ó ṣe pẹ̀lú alẹ́ ìdú ọbàtálá ṣe mọ̀ pé àtàlójú ọkọ̀ Yorùbá wuyì. èmi mo tó mọ ẹ̀dákun ẹ bá bínú o ọmọ ni mo fẹ́ gbé bọ́lẹ̀ o. ẹ̀dákun ẹjọ́ máa lọ jàre ẹjẹ́ owó yẹn mọ̀. ms ẹgbẹ́yà Yorùbá wọlé owó mo fẹ́ drop olórí ikú ọmọ yẹn. ẹjọ́ máa lọ jàre. tó bá tẹ̀ jẹ́ tó ní làákàyè nínú ìsìn ó sì dáa ẹjẹ́ bá ń fi làákàyè sí jàre. ẹ̀ka rẹ̀ yóò bá wuyì ẹ̀ send request. ẹgbẹ́yàwó ẹ̀ mo ṣe ní consent request. mo ti fọ́kọ̀ bu. ẹ kalẹ sà. olórí ibú ọmọ AZ yẹn mo fẹ́ fọ́ lórí ẹ̀ mo fẹ́ fórí ẹ̀ mo tàbá. ìfẹ́ ó sórí àkànbí fẹ́ pé AZ àkànbí ń pé umu tó ti sọ fún. ẹ kalẹ Mr. Mosh ẹ kalẹ. àkànbí ti kó umu jẹ. àkànbí ti yóò fẹ́ umu. umu táwọn arabu ti bá yé ẹ̀jẹ̀ AZ ló fẹ́ fákànbí àkànbí ti yóò fẹ́ umu tó ti bá yé ẹ̀jẹ̀ Libya. Mr. Mosh ẹ gbóhùn sókè. ṣé wàá ń bẹ̀ Mosh. alẹ́ ìdùn gan ó dùn gan. alẹ́ ìdùn èké káwéèrè yẹn bọ́lẹ̀ o alẹ́ ìdùn o. Mr. Mosh ṣé wọ́n sí bẹ́ẹ̀ ni. ó ti sá lọ. AZ yẹn yóò ti send request o kí ló dé ó dàbẹ́ ti dè mọ́lẹ̀ báyìí. ẹ má gbé wọlé mú ẹjọ́ lọ bá wọn ra kọ́mẹ́ntì ṣe fàájì. kò lè sùn lé. ẹ má gbé wọlé má jáde. èpè ló ṣe sọ̀rọ̀ mi. ẹjọ́ wà ń bẹ̀ kó dúró síbẹ̀ olórí ibú òjọra pákó ló ń gbé gbogbo àwọn sàásù àwọn ọmọ sàmì sàmì. ẹ káalẹ́ jọ ẹ sábà wà mo lọ fún iṣẹ́ di ìyàwó mi ní ẹjọ́ o ẹ má jábọ́ ẹ jẹ́ kó sọ tẹnu ẹ ẹjọ́ o ẹ jẹ́ kó sọ tẹnu ẹ o àwa la kíbo oríko ẹ ní sáàdì Sango area o ẹjọ́ o orí pákó ni $2 ni orí pákó ni o. àdúgbò àwọn sàásù ló ń gbé gbogbo àwọn ọmọ ṣẹlẹsẹ wọn ti bà yé ẹ jẹ́. báwo làwọn yẹn ṣe wà báyìí tó máa dàgbà tán dẹ̀ máa ponú. gidi gan. àwọn èèyàn ń ṣàlàyé kan tẹ́ ẹ mọ̀ fún yẹn máa ní sùúrù ẹ̀dẹ̀ wàá gbé ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe abẹ́mọ̀ ẹgbẹ́ ìṣẹ̀ṣe nìkan tẹ́ ẹ ń ṣe ní mẹ́gbẹ́ka ni gbogbo tẹ́ ẹ forí balẹ̀ ìṣẹ̀ṣe táwọn yẹn nìyà ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ẹ wá lọ gbé lórí bí ẹran rárá ojú gbà mí ti fún gbogbo yín èyí tó yẹ pé jẹ́ Yorùbá tó yẹ pé ti wà nínú ìmọ̀ líle tẹ́ wà yẹn ẹsẹ̀ ìyàwó mi kì í ṣe òun ẹ̀. ọmọlúwo ní ẹsẹ̀ díẹ̀ jọ ọmọlúwo ní ẹsẹ̀ gbogbo ní wọn bẹ́ẹ̀ bú wọn ti fẹ́ sọ̀rọ̀ wọn ní sùúrù wọn ti fẹ́ sọ̀rọ̀ ẹ má bú ẹ. ọmọlúwo ní ẹsẹ̀ díẹ̀ jọ. ẹ má bú wọn gbóni wọn ti fẹ́ sọ̀rọ̀.
no ẹsẹ̀ ẹ̀dẹ̀jọ́ ìyàwó mi jọ tó lọ́jọ́ bá mi sọ ìlú ẹ̀. èmi ò mọ lúyẹ yín ní kẹ́ ẹ sọ lúyẹ mi ò mọ sáṣe mi mọ ẹni tí ṣe mi mọ ń pa rẹ̀ mi mọ ń pa ṣẹṣẹ yín ọmọ kákàtú ni mí Ìlọrin. mi mọ ṣẹṣẹ Ìlọrin lèmi náà mi mọ ṣẹṣẹ mi mọ ẹni tí ṣe mi mọ ẹni gégélé nílé. ẹgbẹ́ bọ̀bọ̀ Sulaimon Farouk yẹn ẹgbẹ́ fọ́tò ẹ̀ síta tó wà lọ́rùn yẹn. tó ní kẹ wá ṣe anything à ń sọ fún kò sẹ́ni tó ní kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí i. ìkọ́tà ní sọ pé ká máa gbọ́ rẹ̀ ni wọ́n nìyẹn ìyá ìyá ní kàn wá ṣe pé ó ní olójú màálù mẹ́rìndínlógún lélẹ́yìí o olójú màálù mẹ́rìndínlógún ló gbé sí i o. Ọlọ́run èmi ò ń ṣe nǹkan kan mi ń tọ́lé àlàáfà. ìyá ìyá gbọ́rọ̀ sẹ́sìdìkẹ́ wá sí nǹkan kan jàre jẹ́ kí n rojọ́ bíi bàkà kí n rojọ́ sí látàárọ̀ jàre kẹjá gbọ́rọ̀. ta ló pè ìgbékẹ́ wá sí nǹkan bí sẹ́pẹ̀ ìgbékẹ́ wá sí nǹkan bí ni sẹ́ni kan pè ìgbékẹ́ wá sí nǹkan bí. kò sẹ́ni tó pè síbẹ̀ o kò sẹ́ni tó pè síbẹ̀ mi ò ṣe kírísẹ̀ mi ò dẹ̀ ṣe ṣẹ̀ṣẹ̀. eléyìí ò lọ́pọlọ kankan jàre ọpọlọ rẹ ti kú jù èyàn ṣe kú lọ́pọlọ tó tó yìí. ọpọlọ yìí ẹ̀yin sọ wípé Àkànbí ọlọ́ba wípé omi ìmọ̀lẹ́ ló mu ṣé omi ìmọ̀lẹ́ wà ní ìlú ilẹ̀ Yorùbá omi ṣẹ́bíṣẹ́ wọn lẹ̀ Yorùbá ṣé àwọn ìmọ̀lẹ́ àwọn Saudi sọ́njàmọ̀lá ni wọ́n jẹ túwó ní. omi odò lẹ mú omi odò. omi odò Olúwo ni mo mú omi odò Olúwo ti Olúwo. ẹ dákun ta ló tún gbé wọn wá. ṣé ti Saudi ni ìyá mi ṣé ti Saudi ni ó rẹ̀ láti gbọ́rọ̀ tí ó rẹ̀ láti jẹ́ kẹ́ sọ nǹkan kan nílẹ̀ wọn tẹ́kọ̀ọ́ ló ti jẹ́ pé ìfáná fi tọ́ moderator ms ló kò sílẹ̀ yẹn nílẹ̀ Yorùbá tí wọ́n fi fátọ̀ ó ṣe ṣe Ìlọrin táwa yẹn ìfáná fi tọ́ ẹni tí gbé wọlé ẹ̀ tí gbé bọ́lẹ̀ ìfáná fi tọ́ wọ́n á sọ pé omi odò la mu omi tẹ̀ lọ́pọ̀lọ́ gan omi odò la mu tí Saudi láti lọ mú omi odò àbí Saudi ló fọ́ lámọ̀lá jẹ́ ló fún wa ní ẹ̀jẹ̀. wọ́n fẹ́ gbéyàwó lówó èkó wọlé o. ìyẹn máa ṣe ó lọ́ọ̀fù lówó èkó bàjẹ́. ìyàwó lówó èkó fẹ́ gbé wọlé. ẹ̀gbọ́n tó sọ pé ìkílíbèdì. ẹni tó ya wèrè. ọlọ́run ṣó tá a ṣe alẹ́ ìmú láìkì jù ṣá. ọlọ́run mo lọ́ọ̀fù ẹ̀ bàjẹ́. alẹ́ ìdùn gan. ó wà bá ya wèrè ó lè mọ bèdè lédè jẹ. ṣé òun náà ti gbé ní Germany. ìwọ tí tó ń wégun eléegun ilé ilé. umu ẹ ní sùúrù umu ṣe ẹgbẹ́ ní Germany ni. mo gbé Spain mo gbé Germany mo gbé ní America. eré àwọn ẹgbẹ́ Spain. ó ti rìn kí bí ìkòrò Costa de Felia ní Spain Barcelona mo gbé Costa de Fed àbí Costa de Fed. ìyá umu gbàtẹ́ sọ dọ́ọ̀sì yẹn ṣàkànbí lẹ sọ sí àbíta lẹ sọ sí. Àkànbí ni. Àkànbí tí wégun ká ni. ẹni sùúrù oyin gbàtẹ́ sọ pé ẹlẹ́ lọ́ọ̀fù Àkànbí mo gbọ́ bẹ́ẹ̀ yẹn ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ṣé Àkànbí lẹ́nu. mo náà mo ní mo lọ́ọ̀fù ẹ̀ torí wégun eléegun ká àwọn eléegun láwọn ò fẹ́ kú sí wa ká. Àkànbí ìyá umu fẹ́ fẹ́ yín ẹgbà lẹ́rọ̀. mo ti gbọ́ wégun kiri mo ti lọ sí gbogbo Àkànbí ẹgbà lẹ́rọ̀ mo ti yọwọ́ mi f'Àkànbí. mo ti lọ sí gbogbo program mo ní fún wọn 3 million Àkànbí wégun lúgò títí àmì Ọlọ́run kọ́ bá wa wá o Àkànbí ní ìjẹ́ kó lọ fi pamọ́ fún láì. ó máa ń kí ẹ nígbà tẹ́ sọ pé ẹ ti lọ Amẹ́ríkà ẹ lọ Germany ẹ lọ kíní kan àwọn èèyàn wá sọ lọ́ndà kọ́mẹ́ǹtì pé wàá rìn kiri bíi corona. bíi corona. kọ́lọ̀ ṣàánú àmọ́ rìn kiri bíi corona náà ni àṣà mọ̀ wò wọ́n ní àwa mọ̀ lọ jù. ó ti já dóró kiri gbogbo àbí o Àkànbí tí ò dájú ó ti bá gbogbo òyìnbó sùn kò ní nínú Morocco gbogbo bẹ́ẹ̀ mo ti lọ mo ti gbé l'Afghanistan rí mo gbé l'Afghanistan fọdún kan gbàtọ́ lọ dáwọ́ mo wá bẹ́ẹ̀ torí sójà ni mí sójà mo ṣiṣẹ́ sójà ni gbogbo bìkan tẹ bá rí bóyá torí mi tí wọ́n military uniform mi kẹ́ tó mọ̀. umu wà nínú DM mi wọ́n ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ni. sójà ni mí ẹ gbàgbé ẹ kò sí ìlú tẹ́mi àti lọ́jọ́ ogun ẹ̀yin ò lẹ́yìn èyí tó yẹ pé fẹ́ gbé ìṣẹ̀ṣe wá wọ́sọ sójà ká lọ́dún gbó irú Yorùbá wù yìí kí gbé wọ́n gbó lọ ní ìgboro ní dókèlè ṣẹ́rí ìyàwó mu yìí wọ́n nígbà táwọn ṣiṣẹ́ ológun báwọn ti lọ gbèjà Afghanistan. Ọbúṣìlámù. wọ́n ní Amẹ́ríkà làwọn fẹ́ lọ gbèjà rẹ̀ fọwọ́ débẹ̀. ẹ ṣe ní sọ́kájọ́ lọ jogun ká fi Ṣàngó lọ pa gbogbo Fúlàní ẹ wá jókòó sí Amẹ́ríkà alẹ́ tẹ bá ti wọṣọ sójà báyìí àjọ lọ ni
Èmi àti àjọba lọ ẹ ṣe fi Kùránì bá wọn jà. Ọba Ṣọlá gan-an sá. Ẹ ní sùúrù ẹ̀yin ò ṣe fi Kùránì bá wọn jà. Kí ló dé tí ẹ bá wa mú tẹ̀ náà jàre? Kí ló dé tí Muhammad fi ń lo ìdà tó fi ń pa àwọn èèyàn? Kò ṣe fi Kùránì pa àwọn èèyàn. Ẹ ṣe fi Kùránì bá wọn jà. Láàrin ìdìn nígbà tí COVID-19 dé kí ló dé tán ti Kaaba wọ́n ṣe káwọn èèyàn lọ bẹ̀ fídíò ya gbogbo yín ilé àlá ni o. Ẹ máa bọ̀ ń bẹ̀. Ẹ má ìkàbùrọ̀ àwọn ìjọ ẹ máa ṣe lé ní ìjọ. COVID-19 Kaaba is just a mosque. It's not Ọlọ́run. Ṣebílẹ̀ àlá ni. It's just a mosque. Ṣebílẹ̀ àlá ni. Ṣebílẹ̀ àlá ni. Tó bá jẹ́ pé ilé Ọ̀ṣun gan Ọ̀ṣun. Ṣebílẹ̀ àlá ó dà bó jẹ́ ilé Ọ̀ṣun ó lè wò sí. Ẹ jọ ms ẹ jí ká sí Muhammadu yẹlẹ ní ta lè tẹ̀lé. Níbo ló ti yẹ? Ó ti àwọn èèyàn ń gbọ́ wa wọ́n dẹ̀ fẹ́ mọ̀. Àti ẹbí ti kẹtẹ̀lé láwọn ènìyàn wọ́n wọlé lé kiri. Ìyá ọmọ ẹni sùúrù akọ̀bí tẹ fẹ́ wọ́n wà pẹ̀lú yín ẹ má kánjú ẹni sùúrù. Mi ọlọ́mọdé ṣe yìí. Wọ́n fún aláyé ní májèlé. Wọ́n fún aláyé ní májèlé jẹ májèlé náà ló pa tani ò lè wò sí. Ó lè jẹ́ kórí obìnrin ni ọ̀rọ̀ jàre à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Agbọ́rọ̀ jàre à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Wọ́n fún yẹn ní májèlé jẹ májèlé yẹn ló pa aláwọ̀ wá bá pé ó yá sí nǹkan báyìí kó fi wòsàn. Májèlé náà ló sì bá lọ ó sì pa olóró dànù. Ó yẹ ẹ jẹ́ ká kínní yẹn. Proud Muslim kí ẹ sàlẹ̀. Ok lákọ̀ọ́kọ́ ǹjẹ́ àwọn mọ́jú ṣó yẹ lẹ́ni tá a lè. MS tẹsán sí mi ẹni kẹ́yẹ́ kàkà o torí bí mo wà yìí ẹ̀hún Umu ti sọ wọ́n ti jà ìjà wọ́n ti dúró wọ́n máa ń wọ̀ wọ́n ti gbé jà ìjà. Àbárìndín lélẹ̀ azumuna láìsí jàre àbárìndín lélẹ̀ láìfuru yín náà máa ń wọ̀. Ẹ̀rí bọ̀bọ̀ tó láìfù àwọn dọ́dọ̀ títàn nílàkà yìí. Ológun owó ni o olójúmọ̀ọ́lù 16 kò tí oògùn owó tẹ́lẹ̀ lórí èèyàn fún ibẹ̀ lọ́wọ́ rẹ̀ oògùn owó tẹ́lẹ̀ lórí ọmọ fún ibẹ̀ lọ́wọ́ rẹ̀ kò sí oògùn owó tẹ́lẹ̀ wá lọ́dọ̀ rẹ̀ bá 286 oògùn owó ní í ṣe àáfà òjò ó fi ọmọ ọmọdé mi rúbọ o wọ́n ní mi wọ́n fọmọ rẹ̀ rúbọ ni o ẹgbà wá owó tún ti fẹ́ gbé délùú wa o. ìwọ ò ní làákàyè. ilé yóò lọ́pọlọ kankan sẹ́yìn. kò sí nǹkan kan tí ń bẹ lọ́pọlọ. Wàláì mo nígbàgbọ́ pé ọmọlé ó ní làákàyè jẹ́ nìyẹn ọmọlé. Tẹ́mọ ọba àsọlá tẹ́mọ ohun tó ṣe Umu. Ẹ máa ka tẹ́fẹ́ kẹ́ ẹ má bùyàn mọ́ sẹ́yìn. Kò síwọ́ tó lè gbé Jámánì tó o bá ti lọ́kọ́ lu ìtò níyàwó ń bí tó gbé àṣẹ single mother tó lọ́mọ kò sí ọmọ wèrè ló máa fi jádóró wọ́n dẹ̀ máa gun ọ lábẹ́rẹ́ wèrè. Mọ́mí wa Umu. Ó yẹ ṣé pèsè pé wọn kì í yọ ìfún ọba yín tó bá kú kọ́ wá kí ọkọ̀ jẹ́. Mọ́mí wa Umu ẹ ṣé pèsè pé wọn kì í yọ ìfún ọba aláyé àtijọ́ bàbá mi lè fún jẹ. Mọ́mí wa Umu ẹni pé Kaaba mosque ni. Kò ń ṣe mosque. Kaaba wọ́n ní pé is the most holiest place on the planet. Ìgbà tí COVID dé gbogbo everybody sá wọn ò lè dúró sí the most holiest place on the planet. The most sacred place on the planet. It's not a mosque. Kerry Lamba, wọ́n ti fún wa Lamba for a long time. Àti Jansin, àti Ja. There is nobody. If you're African, not just tó bá ṣe Yorùbá nìkan, Africa. A fi lé àwọn people yìí nítorí irọ́ ló ń pa fún wa. Kò sí nǹkan tó máa bá dé nínú ẹ̀. Irọ́ wọn ti ń pa fún wa tipẹ́. Lamba yẹn ilé kéwú ta ti ń lọ láti ìgbà ta ti kéré kò sí nǹkan tá mú wá ń bẹ̀ o kò sí nǹkan tá mú wá nínú ilé kéwú irọ́ ló pa fún wa irọ́ oríṣiríṣi. Ẹ̀yin Proud Muslim tán bá ti bí yàrá ìyá rẹ̀ dà ìwọ gòkè wá. Ẹlọ́wọ́ sí pásẹ́sítọ̀ yín ẹni sùúrù Proud Muslim tán bá bí yàrá ìyá tiẹ̀ dá ẹnìkan kan ò ní já ọ bọ́lẹ̀ wọn à ní já ọ bọ́lẹ̀ tán bá ti bí yàrá ìyá tiẹ̀ dá gòkè wá tán bá bí yàrá ìyá rẹ̀ dá gòkè wá ẹnìkan kan ò ní já ọ bọ́lẹ̀ gòkè wá wọ́n ti fààyè lẹ̀ fún ọ kan gòkè wá. àti dání ogun yá àwọn ẹrú Sáúdí débi. Ẹ jí kí yá wa Yorùbá wù yẹ lè ní nǹkan tó fẹ́ bá wa sọ ẹ bá wa sọ̀rọ̀. la fẹ́ sọ àwọn eléyìí pẹ̀lú rọ 5 and 6 ni wọn ìbí lọ́kọ̀ ìyá wọn lórí Facebook ẹ pé kò sí wọn tó bá rí mi ni.
wọ́n á dárúkọ Yorùbá wuyì wọn bí wọn re. Wọ́n á fi dà lálẹ́. Yálà ìyá wọn bí wọn re kọ́ rí mi kọ́ má dárúkọ mi wọn ò tó bẹ́ẹ̀. Èmi lọkọ ìyá wọn. Ó ní kájọ wọnú gbọ́. Ẹ bá mi rìlíìsì máìkì fẹ́ bá sọ̀rọ̀. A ti forí ẹ̀ mọ́ ká bá. Kò ní jẹ́ sọ̀rọ̀ ní ìyá wa. Ẹ jẹ́ kí proud muslim kó wá gbé Gẹ̀ẹ́sì ó yá kó máa bọ̀. Ó tún ti ń bú Yorùbá wuyì arìndìn. Wá sókè náà ẹnìkan kò ní já ọ má wọrí wọn ní já ọ bọ́lẹ̀. Ṣẹ́rí proud muslim mi ò mọ̀ o ṣùgbọ́n tẹ́ bá ti rórúkọ yẹn èmi lọkọ ìyá wọn wà láì tán bá ń sọ máa fi mí lálà. Àwọn tó jẹ́ bàbá wọn tán bá sùn wọ́n máa fi mí lálà ni. Proud muslim wo ta ló ń jẹ́ proud muslim wọ́n proud àwọn tó proud tẹ̀bí ń pa wọn muslim ticket orí everybody ti fẹ́ kọ́ ní Nàìjíríà. Mo pẹ̀lú live program rẹ tí ò ń ṣe mo tẹ̀rí live program rẹ rí àmọ́ níbí àti wà ń bí tó bá dáwọ́ lójúmọ́ bọ̀ wọ́n ní já ọ bọ́lẹ̀. So yeah, beto lọ ó yá. Ọba Àsọlá ẹ̀yin gan ẹ̀rẹ́ yẹn gidi bá ja gidi proud muslim kò mọ kankan náà wọ́n ti send request sí kò lè wọlé kò mọ kankan. Ọmọ Alif. Èyí tẹ́ tún gbé wọlé náà tún worst jù yẹn lọ. Ẹ tó gbóhùn sókè Mr. Mo ṣe fẹ́ sọ kankan ni a fẹ́ tẹ̀síwájú. Agbègbè wa o. Eléyìí ọmọ mi wà. Ẹ̀kọ́ ń bẹ èbú ni bẹ́ẹ̀ ṣe ń wá èbúlẹ̀ ń bú ẹ̀ mẹ́rin kankan wá ẹ̀kọ́ ń bẹ èbú ni. Àwọn èbúkọ́ ilé yàrá àwọn èbúkọ́. Kí ló fẹ́ sọ nsìn kí là ń sọ. Tẹ́tọ́ lọ a sọ fún yín pé ẹ máa ń sin ẹ̀kọ́ yẹn sáfìsì ò dáa ẹ̀kọ́ yẹn sáfìsì ò dáa ni. Toro jẹun. Mo di data mi. Bí 2 gig la a sọ pé òkúta lẹ̀ ń sin ọ̀rọ̀ kábà làwọn lẹ́ẹ̀kan. No yẹ kọ́ olófẹ́ lọ mú fún yóò dà fún yín gbẹ́rán lédè. Ẹ jíyàn gidi ọkọ. Ìwọ ní sùn jáde àwọn méjèèjì ẹwà ẹrú àlá méjèèjì nẹ́tíwọ̀kì wọn wà dùn yìí. Ní ẹni sùn is for education purpose listing ẹrú àlá nẹ́tíwọ̀kì wọn dẹ̀ wà dùn yìí. Ẹ jọ gbogbo lé ojúṣe ọ̀rọ̀ sinmi kò tí ẹwà àwọn méjèèjì wọn ò rówó jẹun nẹ́tíwọ̀kì wọn wà dùn yìí. Hello. Nílá ìsọ̀rọ̀sẹ̀ gan wà dùn yìí fún fúnisù ìjà kó fáwọn ẹ̀. Mo wà dùn yìí fún àbí nẹ́tíwọ̀kì yẹn. Àdìsí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹ bá mi gbé mọ́. Àdìsí yẹn ẹ wá gbọ́ mi. Sẹ́rí Suwaibu yìí Sẹ́rí Suwaibu àfa Suwaibu mi tí mọ̀ bóyá ọpọlọ yín máa ń rí fásitì àbí ọmọ ń tẹ́jì jí àfúnra lára rẹ̀ ni o ọ̀tọ̀ níbi tá yóò máa sọ̀rọ̀ lọ ọ̀tọ̀ níbi tẹ́ máa sọ̀rọ̀ lọ. ẹjọ́ kí n fèsì àwọn tó kú ní díẹ̀ jọ. Ẹ fi Suwaibu lẹ ẹ bá ẹ mọ̀ pé television lọ́wọ́ tó lágbára jù ní pé òṣàlàyé sí kíkàbà. Ó fẹ́ fèsì Suwaibu ni ó yá fèsì. ẹ̀rọ ní tó lágbára jù ní pé òṣàlàyé sí kíkàbà àti pé ànábì yẹn o ẹni sùúrù náà ibi àdìbọ́wọ́ dèrèké tó kù ni pé àwọn kàbá yẹn sẹ̀ máa fún ní television pé àsìn òkúta sẹ̀ náà ẹ bá mi sí Quran Sahih Bukhari volume 2 verse 56 chapter number 5675. listen bàbá shut up lọ́jà rẹ̀ wọ́n ní kó lọ mú fún pé àìsàn pọ̀ mọ́ 16 years tó lọ́kọ̀ ló lọ wálẹ̀ kan tó lọ tó padà wá mọ́. Bàbá ó ti sá fún yẹn ó ti dé mọ̀ yẹn bàbá ó ti sá fún yẹn. àwọn èèyàn máa ń gbọ́ ẹ̀yẹ kankan lábí o àwọn èèyàn ń gbọ́ yín o. Ó ti ní bàbá ó lóun ọmọ yẹn kí bàbá lọ síbi tó bá fẹ́ lọ ó yá ẹ kọ́ wò ná. Mr. Suwaibu tó bá wọlé a máa lè mọ̀. Now listen to me ẹ bá mi kọ́kọ́ ṣì yẹn náà sẹ́ èmi àwọn táwọn gbọ́dọ̀ ní àtàtẹ̀ kan adẹ̀ ń listing ọ̀ya Sahih Bukhari ọ̀ya chapter 56 then number 675. ẹ farabalẹ̀ díẹ̀. Sahih Bukhari àbí. Mo dákẹ́ náà ni. Sahih Bukhari hadith number kíni. Volume 2. Volume 2 hadith number Volume 2 hadith number. Chapter 56. Hadith number. Chapter 56. Then number 675. 675. Chapter, listen. Chapter 56. Then number 675 now. Okay. Ẹni kí n tẹ̀ sí kíní àbí kí n tẹ̀ sí Google àbí.
náà ń pè lẹ́yọ kọ̀ọ̀kan yìí. Ọbaṣọlá àbí book 56 lọ́fẹ́ sọ ni tọ́wọ́ ń sọ náà because kò yé mi o wọ́n ní Sahib Buhari volume 2 chapter 56 number ọ̀gá o. láì pé phone number. Sahib Buhari. wọ́n kọ́ fún wọn ni. láì pé phone number. ẹni tó kọ́ yẹn wọ́n ti ṣe mistake so kátẹ́ wo ká wò. book 56 volume 2 hadith number 6 kí náà pè náà. hadith number kí lẹ́ni yẹn pè 605. Ṣùáìbù ẹgbẹ́ òsókè kí ni nọ́mbà yẹn. 605 àbí. Ṣùáìbù 605 àbí. Only 617. Hadith number 617 yẹn. 675. Hadith yìí náà. Kí làwọn èèyàn gan kọ 675 ok. Ṣùáìbù gan kọ sọ̀rọ̀ mọ́ àdìsí gan rògbòdò gan lójú. No, ẹnìkan ló kọ́ fún wọn wọ́n ń bèrè padà lọ́wọ́ onítọ̀hún ṣe tó kọ̀ lọ. Ọbaṣọlá ní sùúrù kí ni kò dá lójú mi sọ fún mi pé volume 2 ní àdìsí yẹn chapter 56 then number àdìsí yẹn ní 675. ok. ms ẹ ṣe báyìí mr Ṣùáìbù ẹjẹ ràn yín lọ́wọ́ ẹ má yẹ kó dààmú yín ms ṣẹ́tìmọ̀ àdìsí tí wọ́n ń sọ ẹ ní sùúrù náà tí wọ́n ń bèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó ń fọwọ́ kòkúta ó dà pé yẹn ni ẹ lè lọ wo Sahib Buhari 1605 náà kẹwàá ọ̀hún. ìyẹn kọ́ ọ̀tọ̀ ni kẹ́tẹ́ sọ. èwo ni kí ló wà nínú ẹ̀ kémi lè fi bá yín gbé jáde ní ẹ sọ. ẹnì kan fara wọn kà náà. ẹ tẹ́ bá ti sọ nǹkan tó wà nínú ẹ̀ máa mọ̀ bí àìtí mọ̀ mọ̀ ni. Umaru ẹ̀yà sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó wà bẹ́ẹ̀ sẹ́rí Umaru iná àwọn kọ̀ǹpánà náà bẹ̀rẹ̀ sí ló wà nígbà tí ó dé Kaaba ẹ fẹ́ pé àdìsẹ́ mo yìí àwọn ìṣe ẹni sùúrù mọ́ ló sọ̀rọ̀ òun náà ni nǹkan tá máa sọ náà nìyẹn pé ẹni sùúrù kò ń ṣe pé bí akẹ́ máa jẹ́ ẹni sùúrù kò ń ṣe pé kẹ́kọ̀ọ́ máa jẹ́ orúkọ kẹgbẹ́ orúkọ lárúbọ lọ́wọ́ tó bá ti ṣàlàyé díẹ̀ ms àdìsí tó ń sọ Sahib Buhari 1605 ẹni sùúrù Ṣùáìbù ẹ̀ ìpa máìkì yín náà. nǹkan tó wà ń bẹ̀ ni. ẹ̀hún náà ni òun ni Sahib Buhari 16. ẹ fẹ́ kàwé. No, yes, so ẹ ṣàlàyé nǹkan tẹ́ fẹ́ sọ Mr. Ṣùáìbù. ìgbà tí Umaru tó dé Kaaba ó ní pé òkúta ò jámọ́ kan o ṣé báyìí mo rí padà bí sàlá mo rí padà bí ó kì í sí ẹni ò jámọ́ kankan ìyí náà sàbí àdàbí nìyẹn o ẹ wá máa àdìsí àwọn tábàrí àwọn historians ẹ wá fi ń bẹ̀rẹ̀ claim Islam ẹ mú àwọn àdìsí kan wà tó sọ pé dọ̀yì fún ní kọ́ ṣàlàyé dé lẹ́nu. now ẹ wo Umaru ó ní pé ìwà òkúta yìí ò jámọ́ kankan o ọlá pé mo kọ̀ rí padà bí ó kì í sẹ̀wà tó débẹ̀ ó yẹ kó mọ jẹ́ bí practice kan náà bí ṣe táwọn náà dáa pọ̀ bí kì í ṣe o jámọ́ kankan òòṣà ò jámọ́ kankan igi ò jámọ́ kankan gbogbo àwọn kan ò jámọ́ kankan akàn ló pé àwọn bàbá wọn fi àwọn igi kan ṣe kankan. kí là níbi kì í ṣe ẹ̀fọ́. a ní Umaru ló sọ fún ẹ gbogbo ní ẹ jẹ́ ká kà fún wọn Mr. Ṣùáìbù ẹ jẹ́ ká bá yín kà ms ẹ jẹ́ ká bá wọn kà síta àti màdìsí tó ń sọ ó yẹ jẹ́ ká fún gbogbo ayé. ó sọ fún ayatò aṣáájú pé o jámọ́ kankan o tí wàá mú pàdé bí ó kì í ṣe ẹni. Mr. Ṣùáìbù. ẹ̀yin náà kẹlẹ pàṣẹ òkúta ní kẹlẹ pàṣẹ kàrà àti kàbá. àti igbó ẹ jẹ́ ká bá yín kà délé ms gbé síta. unity nìyẹn form ẹ sábẹ gbọ́ ẹ ṣe bá fẹ́ bá yín kà ni ẹ̀hún ms ní kọ́ mútù náà ká bá wọn kà. a ní òṣàtà náà ṣe ìgbà tó orí bú ni. ẹ pa máìkì ká bá yín kà Mr. Ṣùáìbù. ó yá mo gbọ́. ó yá ms ó yẹ ká sókè ẹ pa máìkì yín. ẹ bá wa kọ síbẹ̀ ọlọ́run jẹ́ kọ́pọ̀ mi wá lọ. àṣẹ o àṣẹ o ms bá ti kà á tán ibi tí wọ́n ṣe ń bọ̀ òkúta bóyá máa pèsè rẹ̀ àti bókúta yẹn ṣe máa sọ̀rọ̀ ní àlùjọ náà a máa kà tẹ̀lé ó yá ẹgbẹ́ sókè. Narrated by Zaid bin Aslam. Zaid bin Aslam ó ṣàlàyé pé. From his father who said. látọ̀dọ̀ bàbá àwọn tó wí pé. Umar bin Al-Khattab addressed the corner the Blackstone saying. Umar ibn Khattab ó ṣàlàyé nípa òkúta dúdú yẹn ó wí pé. By Allah, I know that you are a stone. Nípa Allah a mọ̀ pé òkúta ni ẹ o ẹ máa gbọ́ ọ̀nà bá wa lọ. And can neither benefit nor harm. Ó ní ṣé wọ́n lè jèrè àbí ṣó lè ṣèpalára fún wọn. Ó ní pé mo mọ̀ pé ò lè ṣe bí ẹ jẹ́ ká kàdélẹ̀ pa máìkì yín. The same thing la sọ bàbá yìí. Ara ìtukù náà tú kí náà tú.
ó yá ẹ ṣe sùúrù. No, can neither benefit. Oníṣòwò lè pé o lè benefit mi o sì lè ṣe àpá. ẹjẹ adélẹ. ṣe bí yóò bá benefit mi sọ. ẹ̀ka ẹjẹ́ kọ́ máa bá yín tu ẹjẹ́ kí pa mike ẹjẹ́ kọ́ bá yín máa tu lọ. bẹ́ẹ̀ni mọ́tò tuntun ni ẹ̀wẹ̀ ànábì yẹn ó sì gbá ó sàwọ́ wá fọmọ ike fún nílò. ẹ̀ka ẹjẹ́ kọ́ wọn máa tu ẹ̀ka lọ ẹjẹ́ kọ́ ó yẹ ẹ tú fún ara yín. By Allah, I know that you are a stone. Ó ní pé mo fi Ọlọ́run ọba mo fi búra pé mo mọ̀ pé òkúta lásán ni ẹ̀ o jà máa. kò náà ń sú ẹ̀ ẹ̀yin náà ẹ̀ mọ̀ kan tó sọ pé àìsàn ẹ má lọ fọ́lọ́ yẹn. ó ní by Allah nípa ti Allah Ọlọ́run kan ni ó yá ẹ má sọ lọ ẹ fi yẹ sílẹ̀ mo pẹ́ ìgbọ́lọ́ ń gbọ́. ẹ̀sìn ìgbà tẹ́yìn náà dẹ̀ sọ pé olówó òkú òtún dára mo ṣe ń correct yín. Allah ń ṣe Ọlọ́run. I know that you are a stone. Mo mọ̀ pé òkúta lásán ni ẹ. Àbálòdà kò dúkọ yẹ ọ̀dẹ́ nípa ń bọ̀. Oh God, ẹ ní ká pẹ̀tù kí ni o lè benefit mi, o lè ṣe mí láǹfààní kan, bẹ́ẹ̀ sì ni o lè sábú kan sí mi, gbogbo ìtàn o lè sábú fún wa. Had I not seen. Ara yín ò balẹ̀. Had I not seen ẹ mọ̀ gbọ́. Ẹ ṣe sùúrù, had I not seen the prophet touching and kissing you. Tí ẹ bá ṣe pé mo rí Ànábì sallallahu alaihi wasallam tó ń fọwọ́ kẹ̀ tó sì kiss ẹni sẹ́ni gbọ́ mi o. Okay. Ẹ ṣáà ṣe sùúrù tẹ́ bá kàdílẹ̀ máa bí ń question kan pẹ̀lú. ẹ jẹ́ kó máa sọ Yorùbá ó kiss kí ni kiss Yorùbá ẹ máa sọ Yorùbá là ń sọ náà. Na ó fẹnu kan ó yá. Okay. I would never have touched and kissed you. Bẹ́ẹ̀ sì ni bí tí mo gbá mo rán Ànábì tó kiss ẹni tó dẹ̀ fi tó dẹ̀ fọwọ́ kẹ̀ ẹni mi ò ní fọwọ́ kẹ̀ mi nílò ìjámọ̀ kan chicken na ọ̀bọ̀ Ọlọ́run ibi kan máa fún bọ́ ẹlẹ́mìnì wà ní east káwọn wà ní south káwọn kọ́ yìí Ọlọ́run bẹ̀rẹ̀ ó fẹ́ kí owó wa ó wà ní sọ wípé kò jámọ̀ kankan ní àkọ́kọ́ nìyẹn ẹni tó kíìsì rẹ̀ ó mọ tó fi kíìsì rẹ̀ so kò sọ pé kò jámọ̀ kankan so ẹ máa wo tó wà ń bẹ dáadáa. ìbéèrè tèmi tiẹ̀ fẹ́ bí wọ́n ní pé kán fún wa ní àyà Kùránì kan níbi tí Allah ti pàṣẹ fún. Ọbáṣọlá listen to me. Mr. Shuaib èmi àti yín la jọ ń sọ̀rọ̀. Mr. Shuaib èmi àti yín la jọ ń sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ tí a bá jẹ̀ ti jọ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká rọra ṣí díẹ̀ káwọn èèyàn lè enjoy wa. Ẹgbẹ́ ṣe ń pariwo sọ̀rọ̀ tẹ̀ ń sáré sọ̀rọ̀ kò make sense báyẹn. Now a ti rí i pé ẹni yẹn sọ pé òun rí Muhammad tó fọwọ́ kan òkúta dúdú yẹn ó dẹ̀ fẹnu bà. Mo wá fẹ́ bí yín léèrè question kan péré ẹ fún wa ní àyà Kùránì ẹyọ kan níbi tí Allah ti pàṣẹ fún Muhammadu pé kó fi ọwọ́ kan òkúta yẹn tàbí kó fẹnu bà. Ẹ gbọ́ ni àṣà ẹ gbọ́ tí kódà lọ́bàá wa ẹ ṣe sùúrù sà Mr. Shuaib. Ọlọ́run pé ilé Ọlọ́run Mr. Shuaib kò sọ wá ní bẹ́ẹ̀ ṣe ó kọ̀ ní pé tàwáàfù ló ń dáwọ́. ẹ ṣe sùúrù Mr. Shuaib ẹ ṣe sùúrù ẹ fẹ́ sọ̀rọ̀ àṣà. No ms ó ti lọ pé ó ti lọ pa afá ẹ tó ń kọ ní kí n kó mọ ọkàn orí ẹ kàn fún wa ní àyà Kùránì kan níbi tí aláàjì ẹ máa lò ó tó ká a máa ka ibi tí òkúta yẹn ti máa dá ní ìṣẹ́jú wọn tó máa di ká lóde. Mr. Shuaib ẹ wá máa gbọ́ o ṣé ẹ rí bí Muhammadu ṣe fẹnu kan tó fọwọ́ bà bẹ́ẹ̀ ni àwọn tẹ́ ń pè ní ẹlẹ́bọ àwọn pagan wọ́n ti ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn o kí Muhammadu tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ o. Muhammadu dẹ̀ bá wọn ṣe fún 40 years kò yí padà mo rí pé ẹ ti kúrò níbí nsìn yìí o ẹ jẹ́ ká máa fẹ́ sọ ká máa fi sùúrù ṣàlàyé fún àwọn èèyàn ó ṣe ṣe ń gbọ́ mi báyìí. mo ń gbọ́ yín. ṣé rí bí Muhammadu ṣé ojú ti lọ. ó ń wo Google ni ó ń wo Google. ta ló ń wo Google jésù ìjà tó bá balẹ̀. ó yá mo gbọ́ yín. bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn mọ̀ pé ó ń ṣòun bí ìpẹ́ kúrò mo ní ṣé ẹ lè fún wa ní àyà Kùránì kan tí Allah ti sọ fún Muhammadu pé kó fẹnu bà òkúta yẹn. ẹ gbọ́ bẹ́ẹ̀ ni sọ ni kò sáyà tó sọ pé ká lè fún òkúta ẹ náà ti ẹ̀ kan sáyà lè bí wọn sọ ni.